Ẹ kú dédé àsìkò yìí o gbogbo olólùfẹ́ wa nílé lóko níbikíbi tí ẹ bá ti ní àǹfààní láti máa gbọ́ wa. Ẹ ṣáà ti mọ̀ pé orúkọ mi ni Abẹ́rẹ́lá Olúwafẹ́rànmi alias Àṣàmú ọmọ tó ṣẹnu ṣámúṣámú. Mo wà bẹ́rẹ̀ la mú wá fún yín. Ẹ ṣáà ti mọ̀ bó ṣe máa ń lọ ní oríṣiríṣi ìgbà tí a bá ti mú àkọ́tún ètò wá fún yín. A wà níbi ayẹyẹ ọjọ́ bíi Mrs. Tolu Aderibigbe. Tí a wá ṣe ní ìjọ Redeemed Christian Church of God Champions Palace ní Ògùdù nílùú Ọjọ́ta. Lọ́wọ́lọ́wọ́ báyìí a máa wọnú ìjọsìn láti máa jọ́sìn pẹ̀lú Ọlọ́run. So ẹ máa wo gbogbo ẹ ṣe ń lọ à ń bọ̀. Our Bible reading for this glorious service shall be taken from the book of Psalms chapter 34. Psalm 34, and I read from verse 1 to 10. Psalm 34 verse 1 to 10. I read, I will bless the Lord all times. His praise shall continually be in my mouth. My soul shall make it boast in the Lord. The humble shall hear of it and be glad. Oh, magnify the Lord with me, and let us exalt his name together. I sought the Lord, and he heard me, and delivered me from all my fears. They looked to him and were radiant, and their faces were not ashamed. Verse 6. This poor man cried out, and the Lord heard him, and saved him out of all his troubles. The angels of the Lord encamp all around those who fear him, and delivers them. Oh, taste the Lord and see that the Lord is good. Blessed is the man who trusts in him. Oh, fear the Lord, you his saints. There is no want to those who fear him. Verse 10, the last verse. The young lions lack, and suffer hunger, but those who seek the Lord cannot lack anything good. May the Lord bless the reading and the hearing of his word in Jesus' name. Amen. But they will now gather and go to his farm and destroy all his farm produce. Now, if they introduce such God to you, how will your mind be? We can't move here. Hallelujah. Hallelujah. In fact, in those days, when you want to get Bible on the street, in fact, the only occasions where Bible is needed was maybe they needed to maybe somebody stole and they want to say we want to roll Bible. So they will begin to look for Bible. Maybe there is one old man that has Bible on the street, on the entire street. And say, go to so man, he has a Bible. And the only thing the old man uses the Bible to do is that when he wants to sleep, he put it on the pillow, under the pillow. Hallelujah. Hallelujah. And when we go to church, we don't read the Bible. Hallelujah. Hallelujah. So how will you now know the kind of God you are serving?
ṣòtìrìrè. Tolu lọ pé Aderibigbe ṣòtìrìrè. Mo ní Tolu oríire 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 gbàtà ó ṣe é lóore oríire gbà ó. Ọlọ́jọ́ ìbí mo kí ẹ kú oríire o. Tá bá ti ṣèrántí rẹ ọlọ́jọ́ ìbí ká ṣèrántí Orísun. Orísun ayọ̀. Aderibigbe ò ṣe púpọ̀ lọ́rọ̀ mi ò gbọ́dọ̀ ṣe. Ọ̀làláyé ló ní tèmi jẹ́yìnjẹ́yìn mi o. Tálẹ́ni tó ń sọ̀rọ̀, tálẹ́ni tó ń gbèrè, Abọ́lájí ló ń sọ̀rọ̀, Abọ́lájí ló ń gbèrè, Abọ́lájí ló ń sọ̀rọ̀, Abọ́lájí ló ń gbèrè. Ọlọ́jọ́ ìbí mo kí ẹ ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀. Ohun rere ní láyé láti máa ka ọjọ́ wa. A lè máa bá ọmọ wa padà ò sí pàtì ọmọ láyé. A lè máa mú wa rántí bá ṣe máa lo ayé wa. A san 30,000 fáwọn kan. Nígbà tá a bá ilé parí ẹ̀sámù nù ọ̀lù wọ́n sẹ́ndì ánsà sórí fóònù wa. Lọ́kàn bá balẹ̀, mo bá kó 30,000 fún Fẹ́mi, owó tèmi. Mo tún wá kó àyọ̀dá 30,000 fún owó títí ẹ̀ náà èmi mo san méjèèjì. Torí kò lò lọ́hùn. Bẹ́ẹ̀ni, ìbẹ̀ lọ́hùn ni nígbà. Ìbẹ̀ lọ́hùn ti kẹ́ kò lò lọ́hùn. Àmọ́ màmá pọ̀jọ́ kan wà tọ́jọ́ pé 30,000 méjèèjì tí mo san nígbà padà. Ó ti tẹ̀lẹ̀ lẹ́nu yóò tẹ̀lẹ̀ lẹ́nu. Ó ti plan lẹ̀ fún yín tipẹ́tipẹ́. Àtìbàdà ti dé ló ti sọ pé bàbá olóore òun rè o. Òun gbọ́dọ̀ ṣe presentation lẹ́nu. Bàbá yìí o, ó tilẹ̀ fún òun ó ṣe presentation lẹ́nu. Yóò ṣe apprentice lẹ́nu. Pé òun ó ṣe ẹ̀mí ìmọ̀re. Ẹ ṣe èmi ni Ọlọ́run fi jíǹkì mi tá à ń pè ní bàbá. Orúkọ mi ni mo ti dá fún yín lẹ́ẹ̀kan ẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ẹni tó ń ṣọjọ́ ìbí lẹ́nìí pé mo wà láyé ńgbà tó ń ṣe ọjọ́ ìbí 40 ọdún ní òkè Èpẹ̀. Mo sì dúpẹ́ lọ́wọ́ màmá tó bí yẹn níyàwó mi tá à ń pe orúkọ ẹ̀ ní Janet Olúfúnkẹ́ Adétáyọ̀. A jẹ́ ọmọ ìlú kan náà. So mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́jọ́ ìbí èní nǹkan tí a lè sọ ń pa wọn ó pọ̀ ṣùgbọ́n nítorí àkókò wọ́n jẹ́ obìnrin takuntakun tí wọ́n nífẹ̀ẹ́ bí wọ́n dẹ̀ nífẹ̀ẹ́ iṣẹ́ Ọlọ́run wọ́n sì ń ṣiṣẹ́ fún iṣẹ́ Ọlọ́run pẹ́ tọkàntọkàn. So láti ìgbà tí mo ti mọ̀ wọ́n
mi ò ní any doubt nínú mi nípa bó ṣe ń ṣiṣẹ́ Ọlọ́run sí pé bóyá wọ́n fi ìmẹ́lẹ́ ṣiṣẹ́ àbí anywhere tẹ́ bá bá wọn or any iṣẹ́ tẹ́ bá fún wọn ṣe wọ́n máa ń ṣe tọkàntara. Ọlọ́jọ́ ìbí èní ó jẹ́ àbúrò mi, bàbá kan náà ìyá kan náà ló bí wa, so àbúrò mi ni ó jẹ́ ọmọ tó jẹ́ ọmọ gidi, kò ń wòyàn lójú, ohun tẹ́ bá sọ fún Tolú pé kó ṣe òun ló máa ṣe, kò ń ṣe ọmọ burúkú rárá, ọmọ tíyàn fi ń yangàn láàrin àwùjọ ẹgbẹ́ ni. ẹ kú dédé àsìkò yìí o bàbá wa. ǹjẹ́ lè bá a sọ orúkọ yín fún ọ̀rọ̀ alẹ́ sà? orúkọ mi ni Fẹ́mi Aderibigbe. ẹ ṣeun gan sà. ǹjẹ́ lè bá a sọ àjọṣepọ̀ tó wà láàrin ẹ̀yin pẹ̀lú ọlọ́jọ́ bíi ènì? Àbúrò ìyàwó àbúrò mi ni, so ìyàwó wa náà ni àwa aláfẹ́ sílé. ẹ ṣeun gan sà. ǹjẹ́ lè bá a sọ pẹ̀lú díẹ̀ tí ẹ mọ̀ nípa wọn, kí làwọn kan tí ẹ lè sọ fún àwọn aráalé bóyá ní dáadáa ni àbí ó kù díẹ̀ káàtó ni o, ẹ bá a sọ fún wọn. Ó ní ọmọ dáadáa ni Tolu, oníwà rẹ̀lẹ̀ ni, ẹ̀rín ò jẹ́ kọ́kọ́ nà ọmọ dáadáa ni, ọmọ dáadáa tó jáde láti rere tán kọ́ dáadáa tó dẹ̀ tún gbẹ̀kọ́. ẹ ṣeun gan sà. ẹ afẹ́kẹ́ bá wa gba àdúrà fún ọlọ́jọ́ bíi ènì láti ọkàn yín wá. ọlọ́jọ́ ìní ẹ̀mí ẹ̀ tó ṣe 40 á ṣe dé 100 o, pẹ̀lú ayọ̀ àtàlàáfíà, owó lọ́wọ́, gbogbo nǹkan gidi ayé yìí tí àwọn èèyàn ń wá sáyé tó ń ní, owó, ilé, ọmọ, ayọ̀, àlàáfíà, ẹ̀mí gígùn, gbogbo ẹ̀ ló máa tẹ̀ ẹ́ lọ́wọ́. ò ní wá sáyé lásán, wàá rí àwọn ọmọ, wàá rí àwọn ọmọ, wàá rí àwọn ọmọ ní orúkọ Jésù. lórí ètò Owambe fún ti ọ̀sẹ̀ yìí, orúkọ mi ò yí padà o, Abẹ́rẹ́ọlá Olúwafẹ́rànmi tí gbogbo yín mọ̀ sí Àṣàmú, ọmọ tó ṣe ní ṣámúṣámú. ẹ jẹ́ ká pàdé lórí Owambe Extra, ó dìgbà o.